kò sí ọkàn mi tó reach out sí actor Don Richard tí actor Don Richard ò mọ̀ lọ́wọ́ tí wọ́n fún ní sim. Everyone, my name still remains Biola Adebayo, and I'm here to inform you about Bayo Black TV show, your #1 channel for trending gist. Please subscribe. Don't forget to turn on your notifications. Thank you. I love you all. Èyí ga ó ní agbára. Èmi rò pé òwe Yorùbá sọ fún wa pé olóore kan ó ní kó ní jíǹsì kòtò pé kàkà kó jíǹsì kòtò mọ̀nàmọ́ná máa ṣe kíni mọ̀nàmọ́ná máa tanná ìmọ́lẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbára Don Richard kọjá ìkà ló pọ̀ jù nù yín o. Mi ò wá sọ́rí láti sọ ilé yìí. Ṣé rí tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn legends ta ní lọ́jọ́ tòní tí kò kì í fara nìyàn tí wọ́n bá pè sí film location #1 ni Don Richard, #1 ni wọ́n jẹ́. Àwa ṣe investigation a dẹ̀ ṣe research lórí pé kí ló ṣẹlẹ̀, ìwé èèyàn wo ni actor Don Richard, ìwé èèyàn wo ni wọ́n jẹ́, ṣé èèyàn burúkú ni àbẹ́yàn dáadáa, ṣé ẹni ire ni àbẹ́yàn burúkú. Àṣírí ti wá tú báyìí o. Èyí ó máa jẹ́kọ̀ọ́ fún ìwọ tó ń lò gbà lọ́wọ́lọ́wọ́ báyìí. Torí pé kí ni òní la rí, kò sẹ́ni tó mà la, kò sí ẹni tí ó mọ ọ̀la. Àmọ́ lábẹ́ ìṣàkóso bó ti wá sí lè wù kò ṣe wá le tó àìrọ́ Don Richard kúrò ń wẹ̀. Honestly speaking, bàbá yẹn kúrò ń wẹ̀. Mo challenge everybody, ìwọ tó bá jẹ́ ọkàn mi, tó bá pe Don Richard síṣẹ́, tí Don Richard bá charge ẹ, tí wọ́n bá charge ẹ jáde wá kó wá sọ ọ́. Ṣé bí kan tẹ́ ẹ bá ní lágbára lẹ máa ń fún bàbá yìí? Ẹ wá lo bàbá yìí tán nínú eré Ọlọ́run gbàdúrà yín gbogbo ilẹ̀ ti wà òkè accepted. But àsìkò yìí kí ló dé tí ẹ̀yin tí ẹ gbára Don Richard kọjá, kí ló dé tí ẹ lè kóra yín papọ̀, kẹ kóra yín pọ̀, kẹ ṣe kí ni kẹ tiẹ̀ wò pé ẹ jẹ́ ká tiẹ̀ wá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tó dáa ká fi dá Don Richard lọ́lá. Kẹ wò pé ẹ jẹ́ ká wo ilé kan ní Lẹ́kí ká gbé fún Don Richard. Ṣé tó bá jẹ́ wípé bí àwọn actors tó kù bí wọ́n ṣe ń charge, bí wọ́n ṣe ń ṣe yìí tẹ́ bá fẹ́ lò wọ́n sínú iṣẹ́, tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni Don Richard, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń charge ní, ṣó máa rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká san oore fún olóore, ẹ jẹ́ ká wo tẹni tó tiẹ̀ wò pé ọmọ yìí ó struggle ní upcoming ni nínú industry, ẹni tó ń fúnyàn ní advice tó dẹ̀ máa wúlò tí kò ẹ mọ̀ pé àwọn ẹlòmíì tẹ́ bá fúnyàn ní advice yẹn ó fẹ́ fi jáyàn bọ̀ ni, honestly speaking. Àwọn ìmíì dẹ̀ wà tí wọ́n bá fúnyàn ní advice, tó bá mú advice yẹn lò automatically advice yẹn máa wúlò fún ẹ. Kò wá sí advice sí Don Richard tí wọ́n fún ọkàn mi kankan tí kò wúlò, honestly speaking. Torí ẹ̀ ni mo ṣe ń ṣàdúrà fún Sister Biola Adebayo ní agbára Ọlọ́run, ètò TalkToB kò ní wó. Mo kí gbogbo ojú tó ń wò mí, ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ náà ni etí tẹ fi ń gbọ́ mi, etí lò ní di láṣẹ Elédùmarè. Bayo Black lórúkọ tèmi. Tó bá jẹ́ pé gbàkọ́kọ́ tí ìrètí ẹ̀yin ṣe ń wò mí, ẹ má gbàgbé láti bá mi tẹ subscribe button yẹn, kẹ́ bá mi subscribe. Ẹ wo bí àkáǹtì Don Richard, àkáǹtì personal àkáǹtì wọn gbọ́n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  ó ti wà lọ́wọ́ mi o. Mo dẹ̀ máa post ẹ̀ under comment section. Gbogbo iyekíye tẹ́ bá ní lágbára, ẹ jẹ́ ká fi support bàbá yìí. Olóyè kì í ṣe ká tọrọ owó fún wọn. Yes, ṣé ó dìgbà tí wọ́n bá kú ká tó máa kọrin àfẹ́ kó lọ, ẹ má jẹ́ kí yẹn ṣẹlẹ̀. Lásìkò tí wọ́n wà láyé báyìí, ó ti ẹ̀wù mí kí wọ́n torí ètò yìí kọ́ fi ra mọ́tò. Gbogbo ìwọ̀n tó bá lè gbé mọ́tò fún actor Don Richard tó lọ pè ayé kó fún wọn ní mọ́tò yọ, kàn sí mi lórí aago, máa fi nọ́mbà Don Richard lẹ̀ fún yín, máa fún yín nọ́mbà wọn, a dẹ̀ máa connect. Ẹ bá wa fún wọn ní mọ́tò, ẹ bá wa fún wọn ní ilé, kò kí ń ṣe ilé rentage o. Torí bàbá yẹn ti honestly speaking, ká ní tí Don Richard ká ní pé tí wọ́n ṣe rí náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn legends ta ní industry. Mi ò sọ pé àwọn tó kù ò dáa, ẹ má ṣì mí gbọ́ o. Àmọ́ ká ní bí
Mr. Don Richard ká ní bí wọ́n ṣe rí náà ní ọ̀pọ̀lọpọ̀ ṣe rí ni. In fact ọkàn mi ò ní máa go through lẹ́ǹtì tó le tó yẹn kí wọ́n tó blow. Mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yín wà lórúkọ Jésù agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélú ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ẹ jẹ́ a jọ gbàdúrà papọ̀. Ẹ jẹ́ a jọ wá ojú Olúwa. Kò sí ní t'Olúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀. Òun náà ni +234 70 25 47 5427. Kò sí ọkàn míì tó reach out sí Actor Don Richard tí Actor Don Richard ò mọ̀ lọ́wọ́ tí wọ́n fún ní sìn. Àwọn èèyàn wà bẹ́ẹ̀ káàkiri ẹmọ̀gbé tó tèmi kò ṣe pé bóyá mo á drag èèyàn. I am not here to drag anybody. Àmọ́ ẹ jẹ́ ká support Actor Don Richard. Ẹ jẹ́ ká support wọn. Ẹ jẹ́ ká support wọn. Ẹ jẹ́ ká support wọn. Kábíyèsí ló jáde ní ẹsẹ̀kẹsẹ̀ ẹ ti fún nílé, ẹ ti fún ní mọ́tò, ẹ ti fún everything. Ṣé ọkùnrin ní orí méjì ni? Ṣé ọkùnrin ní orí méjì ni? Kò tún kí wá kí n ṣe ọkùnrin lásán. We are talking of a legendary. Tó yẹ pé inanity tó bá gbé lọ́dọ̀ ọmọ wà emotional support. Wọn ò fẹ́ kí ọkàn mi ṣubú gá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 . Gbogbo ìgbà dẹ̀ ni bàbá ìdè máa ń gbìyànjú láti rí pé kò sẹ́ni tó bá dàgbà wípé lẹ́nu mọ̀ pa ìwọ náà reach out sí Actor Don Richard lẹ́ni náà. Gbogbo ẹni content creator ẹ jọ̀ọ́ abẹ́yìn ẹ bá wa feature Actor Don Richard. Ẹ wo bí honestly speaking pé yà ṣé kí túbọ̀ sí gbé rẹ̀ kó fẹ́ feature Actor Don Richard kó má ní content tó fẹ́ yà. Ìwọ pè wọ́n àìlòsà dádì èmi lágbájá dáadáa mo máa ń nìdí lórí sẹ́ẹ̀tì ní ọjọ́ báyìí. Dẹ̀ ṣe preparation bó ṣe máa ṣe lórí sẹ́ẹ̀tì ẹ. Kó o bá ní content bàbá máa fún ẹ ní content. Ìwọ tó o ti ní content tẹ́lẹ̀ honestly speaking mi ti rí director tó ti ọmọ irú àwọn èèyàn báyìí ẹ má jẹ́ kó jẹ́ pé dàtọ̀ bá yẹ̀ṣẹ̀ papòdà kan láti máa wá pé bàbá kílọ̀ ìkíní kan àmọ́ bẹ́ẹ̀ àṣegbákún àṣekíní kan torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí Don Richard ṣoore fún mi ò wá kọ́ ẹni pé mi ò dárúkọ anybody àmọ́ fídíò èèyàn mélòó la rí nínú wọn báyìí tí ò bá tiẹ̀ nìkan tó lè fi contribute láti sọ wípé bàbá Don Richard a legendary afẹ́ máa rí yín kínú yín máa dùn afẹ́fẹ́ iná kẹ́ máa wọ́n ti wá kínú yín máa dùn. Tó bá ní owó èmi nísìnyìí Ọlọ́run mi ní owó tí mo lè gbé fún Actor Don Richard. Àwọn ọmọ wọn pé tí n bá fi platform mi sọ̀rọ̀ síta tí mo dẹ̀ fi àkáǹtì bàbá wa Don Richard ó wà ní under comment section ẹ̀yin èèyàn ẹ bá mi ràn wọ́n lọ́wọ́ èmi ti play impact tèmi ìwọ náà tó jàǹfààní Don Richard kí ni impact tiẹ̀ tó play ìyí kò ṣí ẹ post wa o ò lè ṣí ẹ ìyí kò tẹwọ́ o ò lè tẹ̀ wá ó ní agbára wá jẹ́ tún ní nǹkan ṣe ń jọ mí wàá tún rò pé wàá tún bẹ́ fún yẹn lábàtà wàá tọwọ́ bọ̀ ó tanra ẹ à ń fi àsìkò yá fi ń ké sí àwọn tí wọ́n lè wọn ètò yìí lọ́wọ́ a fẹ́ máa reach out sáwọn legendary ìwọ tó o bá lè sponsor ètò yìí fún nọ́mbà wọn wà níta ẹ pè wá jẹ́ kájọ sọ̀rọ̀ àsọyé pọ̀ ẹ̀yin iléeṣẹ́ ńláńlá àwọn legendary ọwọ́ àlẹ́ láti mákẹ́ẹ̀tì product yìí abẹ́mọ̀ bàbá Don Richard Actor Don Richard wọ́n fìtò láti jẹ́ brand ambassador láti represent iléeṣẹ́ yìí ẹ bá wa dúró tí wọ́n ẹ bá wa fún wọn ní endorsement ẹ wo bí ẹ̀yin tèmi Bayo Black lórúkọ tèmi ẹ wò gbogbo tó bá ṣe ń lọ nípa Actor Don Richard
màá máa mú wá fún yín lóníṣànsàn. Àmọ́ ẹ má gbàgbé account number wọn ó wà ní under comment section. Ẹ jẹ́ ká ṣe kí ni, ẹ jẹ́ ká ṣe ohunkóhun tá a bá lágbára. Tó bá dé possible ẹ máa bá mi tag under description tí wọ́n fi ṣòwò sí wọn. Ẹ máa sọ pé from Bayo Black TV show kọ́ lè mọ̀ wípé àwọn olólùfẹ́ Bayo Black wọ́n dúró tí wọ́n run. Àwọn olólùfẹ́ Bayo Black àti Bayo Black gangan fún ara mi. Àṣetítí kí ni, àṣetítí Don Richard. Ẹ bá mi pín fídíò yìí kó lọ káàkiri torí kí àwọn tí wọ́n lè ran ògbóǹtarìgì òṣèré tíátà yìí lọ́wọ́ kí wọ́n lè ṣe kí ni, kí wọ́n lè rí. A ó máa bọ̀bẹ̀ níbẹ̀ ṣùgbọ́n àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò. Gbogbo ẹni bá ní a má bọ̀ òun náà là ní dé bá láṣẹ Elédùmarè. Èmi ni tí ń tòótọ́ Bayo Black lórúkọ mi. Mo sọ yìí, mo dúró ná ire o.